lórí ọ̀rọ̀ Alfa Sulaiman àti ẹlẹ́yà àwọn tí Pastor Busari Stephen tí wọ́n fọ́ igi mọ́ lórí ní ọjọ́ ọdún léyá, orí ẹran ọdún léyá ni a tún gbé wá. Gẹ́gẹ́ bá a sì mọ̀ kó ní ọjọ́ tí wọ́n gbọ́ ẹ̀sùn tí wọ́n gbọ́ ọ̀rọ̀ ní ilé ẹjọ́ magistrate court ní Ìyàgbọ̀nkù ní ìlú Ìbàdàn ní Ọ̀yọ́ state. Nígbà tí ìgbẹ́jọ́ yìí ń lọ, lákọ̀ọ́kọ́ a kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá wa ká lọ lórí ọ̀rọ̀ yìí tí ẹ̀dẹ̀ tó dúró tán, a kí gbogbo yín pápátá. Ọlọ́run ọba nínú àánú rẹ̀ kò ní fẹ́ nìkọ̀ọ̀kan yín lẹ̀. Ibi tọ́rọ̀ náà dé dúró báyìí ni pé bẹ́jọ́ náà sí lọ rèé. Pastor Busari wọ́n gbà wípé adájọ́ béèrè lọ́wọ́ wọn pé ṣé wọ́n jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n àbí wọn ò jẹ̀bi ẹ̀sùn. Wọ́n gbà wípé àwọn jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n, ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ wọ́n sún ìgbẹ́jọ́ náà sí ọjọ́ 25 oṣù tí a wà ń bẹ̀ yìí. Wọ́n kàn wọ́n máa bá ẹjọ́ náà lọ, ẹjọ́ náà ti dúró, ṣùgbọ́n Pastor Busari ti gbà wípé àwọn jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n gẹ́gẹ́ bíi pé àwọn lagi mọ́ Alfa Sulaiman àtàwọn ẹlẹ́ àwọn ní orí. Ibi tí ọ̀rọ̀ náà dé lórí lẹ́yìn ká tó wá máa lọ, ó dé bólúgbọ́n òmùmọ́ra, ó dé bá àrẹ̀sà náà fi tiẹ̀ ó fi sọ̀sùn ó fi para o. tó bá dé bá ọlọ́run gún àga fóun náà kọ́mọ́ ṣàfihàn o, kọ́mọ́ pé òun náà ọ̀dọ̀ rẹ̀ fóun náà kó nu ṣe kíni kó nu ohun tiẹ̀ náà mọ́ra. Àbúrò nìkan mi kò ní kàn yín, kò ní kan gbogbo wa. Àlàáfíà yẹn jẹ́ àmọ́ wá ní gbogbo àyè tá a bá ti wà ní gbogbo àdúgbò ẹnìkọ̀ọ̀kan wa. Yálà o a jẹ́ mùsùlùmí ni o, yálà o a jẹ́ onígbàgbọ́ tá a mọ̀ sí kristẹni àbí oníṣẹ̀ṣe tá a mọ̀ sí ẹ̀sìn ìbọ̀rìṣà. Ẹ jẹ́ kí a kíyèsí o, ká gbà àlàáfíà láàyè. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́, orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ kò ní dàrú. Ìlú ọmọ Yorùbá inú ilé tèmi náà ò ní gbóná tí inú ò ní gbóná o. Èmi ni amòfin AA Olówónjayé, that is Barrister Abdulwahid Abdulganiyi Olówónjayé. Ẹjọ́ ipa wo lẹ kó nínú kéèsì àti àwọn wo lẹ́jọ́ wà níbẹ̀? Èmi ni mo jẹ́ agbẹjọ́rò fún olùfi ẹ̀sùn sùn, yẹn ni pé Alfa Sulaiman Abdulaziz, àwọn ẹlẹ́hà àwọn Ajia Imran Nafisa Abdulrasaq Hajara, àwọn àbúrò àwọn tí wọ́n ṣe àkọlù sí lọ́jọ́ ọdún. Àwọn la jẹ́ agbẹjọ́rò láti dúró lórí bí ìyà òṣèlú jẹ wọ́n gbé tó dodo tí ó dẹ̀ lékè. Mashallah, gẹ́gẹ́ bí Muslim Ummah tí wọ́n ti ń gbọ́ bí ọ̀rọ̀ ṣe ń lọ láti jọjọ́ ẹjọ́ jẹ́ lè bá wa ṣàlàyé bí tí ẹjọ́ dúró dé. Ìtẹ́jọ́ dé dúró báyìí ni pé àwọn tó ṣe àkọlù òfin gbé wọn tó yẹ kan ló ń kà, a rí àwọn méjì gbé nínú wọn. Lónìí tí mo ń bá yín sọ̀rọ̀ ọjọ́ Àlàmísì Thursday 11th day of July 2024 àti àárín àwọn méjèèjì ní court 1, that is Chief Magistrate Court 1 Ìyàgbọ̀ Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ àti darí court báyìí. So ìgbẹ́jọ́ máa tẹ̀síwájú. Ilé ẹjọ́ ti sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 25 oṣù kẹsàn-án, that is 25th day of September 2024. Ibi tí nǹkan dé nìyẹn. Ètò míì ń lọ lábẹ́nú lórí àwọn ọ̀kan tó kópa, ṣùgbọ́n tí àwọn kì í ṣe ẹni tí ó ń bẹ nígboro. Ètò ń lọ láti rí pé ìdájọ́ òdodo jọba lórí eléyìí. Inshallah, kí wàá ní fèètì àwa mùsùlùmí lórí ẹjọ́ yìí? Ṣé nǹkan tá a lè ròyìn pé òkè